ẹ gbọ́ o àwa ò fẹ́ irúnmọlẹ̀ tí ò lè jẹun lórí Dinny Table aforita nínú eruku kódà béèyàn kan bá gbẹ́bọ kalẹ̀ ní'wo yóò fẹnu ara rẹ̀ kó jẹ ni Olúwo tilẹ̀ Ìwó ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ kò tí ì ju wákàtí bíi 6 lọ tí Anthony Joshua wọ Nàìjíríà wálé wá sọdún tó fi ní ìjàmbá tó ní àwọn ẹbí rẹ̀ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ikọ̀ agbesunmọmi Boko-haram tún ṣekọlu sìlú Adamawa ṣekupa olùgbé-ilu 14 dáná sun àwọn ṣọ́ọ̀bù ile-itaja ibùsọ̀ ikounjẹ-pamọsi òfin owó orí tuntun ti di dandan báyìí o bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní ọdún 2026 èyí sì ni bí o ṣe lè gba nọ́mbà ìdánimọ̀ owó orí tax ID rẹ̀ èyí ga o iléeṣẹ́ ìrẹsì dàwó èèyàn kan kú 5 mìíràn há sábẹ́ ìrìn Ikunlẹ Abiyamọ o èèyàn 18 pàdé ikú òjijì 2 farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Jigawa iléeṣẹ́ ọlọ́pàá náà wọ́gán afurasí ẹni ọdún 22 fẹ̀sùn jíjà ìbálé ọmọdébìnrin kan lọ́yọ̀ọ́ èṣù tiwa kì í ṣe sátánì aláìmọ̀kan ló ń pe èṣù ní sátánì olùgbàlà aráyé ní èṣù àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Ìwó ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ tẹ́tí ẹ gbọ́ o àwa ò fẹ́ irúnmọlẹ̀ tí ò lè jẹun lórí Dinny Table aforita nínú eruku kódà béèyàn kan bá gbẹ́bọ kalẹ̀ ní'wo yóò fẹnu ara rẹ̀ kó jẹ ni Olúwo tilẹ̀ Ìwó ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ Olúwo tilẹ̀ Ìwó ọba Abdulrasheed Àkànbí sọ̀rọ̀ o ó ní òun ò fààyè gba ẹ̀sìn tí ò lè rìnyàn fanda lójúmọmọ àfi òru ó ní gbogbo èyíkéyìí ẹ̀sìn tí wọn ò láwọn ń ṣe tí wọn ò lè ṣe lójú èèyàn tí wọn ò léèyàn ò gbọdọ̀ rí èké ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kan láwọn ń sọ̀rọ̀ pé èèyàn ò sì gbọdọ̀ rí àwọn nítorí náà òru ni wọn ò jáde kábíyèsí ní kí ló dé tí ó fi jẹ́ pé òru ni wọ́n ń sọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ Yorùbá ní pé ẹni abíire kan kì í rìn rú a jẹ́ pé ẹni ibi nírú àwọn èèyàn bẹ́ẹ̀ kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó ọba Abdulrasheed Àkànbí ló sọ̀rọ̀ náà nínú fọ́nrán fídíò kan tí ó fi sójú òpó ìtàkùn ayélujára ìkànnì Facebook rẹ̀ ó ní àwọn kan máa sọ pé ohun táwọn dáyé bá táwọn bàbá ńlá àwọn gbélé àwọn lọ́wọ́ ní káwọn ó máa sọ̀rọ̀ lóru kábíyèsí ní irú àwọn èèyàn náà kì í ṣe ẹni ire torí ọ̀rọ̀ Yorùbá máa ní ìjàkùmọ̀ kì í rìn di ọ̀sán ẹni abíire kan kì í rìn òru ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe nǹkan nínú òkun èké nìyí ẹ fẹ́ pààyàn ni ṣé lóòótọ́ òru là á sì kà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ pé téèyàn bá fojú mọmọ ṣe kò ní fara rè lọ Olúwo wa sọ pé gbogbo wákàtí 24 24 hours ni èèyàn fi lè rìn nílùú Ìwó tí ó sì ní sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí ó ní bẹ́ẹ̀ nìkan bá gbé ẹbọkẹ́bọ yóò fẹnu ara rẹ̀ kó jẹ ni ṣáájú ní Olúwo tilẹ̀ Ìwó ọba Abdulrasheed Àkànbí tí máa ń takò pé kò bójúmu kéèyàn máa bọ̀rìṣà ó ní ohun tí Ọlọ́run kórìíra ni ọ̀pọ̀ ìgbà ló máa ń sọ̀rọ̀ náà níbi gbogbo tí ààyè bá ti gbà láti sọ̀rọ̀ àní ohun tí ò dáa kò lórúkọ méjì ju pé kò dáa lọ. Kò tí ì ju wákàtí bíi 6 lọ o tí Anthony Joshua wọ Nàìjíríà wálé wá sọdún tó fi ní ìjàmbá tó ní àwọn ẹbí rẹ̀ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyá. Látàrí ìjàmbá ọkọ̀ tí Anthony Joshua abẹ̀sẹ̀kù bí òjò ọmọ Nàìjíríà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ní lójú ọ̀nà márosẹ̀ Èkó síbàdàn lọ́jọ́ Ajé Monday ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday 30 oṣù kejìlá ọdún 2025 yìí ní ikọ̀ ìròyìn BBC ṣe àbẹ̀wò dé ilé wọn tí ó wà ní Ìjókùn nílùú Ṣàgámù ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti ṣalábàápàdé alàgbà Adédàmọ́lá Joshua tó jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀gbọ́n fún Anthony Joshua bàbá náà ṣàlàyé pé kò tí ì ju wákàtí 6 lọ tí Anthony Joshua dé sí Nàìjíríà tí ìjàmbá ọkọ̀ náà fi ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ó ti wí ó ní ó ṣẹ̀ṣẹ̀ wọ Nàìjíríà láti pápákọ̀ òfurufú nígbà náà ni alàgbà Adédàmọ́lá sọ pé ìbànújẹ́ ni ìjàmbá ọkọ̀ náà kó bá mọ̀lẹ́bí Joshua pàápàá nítorí ikú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wá sí Nàìjíríà láti wá sọdún gẹ́gẹ́ bí bàbá náà ṣe tẹ̀síwájú ó ní àwọn ẹbí kò ní àǹfààní láti rí Anthony Joshua nílé ìwòsàn tó wà látàrí pé èèyàn ńlá ni abẹ̀sẹ̀kù bí òjò náà ògo àgbáyé sì ni pẹ̀lú ìlera rẹ̀ sì jẹ àwọn èèyàn lógún púpọ̀ débi tí ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti dìde lórí ìtọ́jú rẹ̀ tí wọ́n sì ti fi ìkíni ránṣẹ́ sí àwọn ẹbí àwọn
aláṣẹ náà sì ti ṣùgbàka rẹ̀ gẹ́gẹ́ bí alàgbà Adédàmọ́lá ṣe wí àti pé àwọn ń rí kà lórí ayélujára pé àlàáfíà ló wà nílé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú rẹ̀. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ikú àwọn ọ̀rẹ́ rẹ̀ dùn mọ̀lẹ́bí àwọn gan-an. Ẹlòmíràn tó tún jẹ́ ẹ̀gbọ́n fún bàbá tó bí Anthony Joshua, alàgbà Stephen Oyè Joshua ṣàlàyé pé ohun tó fojú hàn ni pé Èkó ni AJ ti ń bọ̀ nígbà tí ìjàmbá náà wáyé. Gẹ́gẹ́ bí àwọn sì ti gbọ́ ni pé wọ́n páàkì tirẹ́là sí ẹ̀gbẹ́ kan, wọ́n fẹ́ ya mọ́tò míì sílẹ̀ ni wọ́n forí sọ tirẹ́là tí wọ́n páàkì kalẹ̀. Ó ní láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ni inú àwọn ti bàjẹ́, àwọn sì ti wá gbogbo ilé ìwòsàn láti mọ ibi tó wà, bóyá Ìjẹ̀bú Òde ni tàbí Èkó, wọn ò jẹ́ káwọn mọ̀. Bàbá náà sọ pé ó ń kà wọ́n lára pé àwọn kò tíì rí Anthony Joshua nítorí ọmọ tó ń gbé ògo ìdílé ògo àgbáyé ga ni, nǹkan kan kò sì gbọdọ̀ ṣẹlẹ̀ sí. Bákan náà ló ní ikú àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì náà dùn àwọn púpọ̀, bí wọn kò tilẹ̀ kí ń ṣe ọmọ Nàìjíríà, èèyàn ni àwọn náà, inú ẹbí kan náà sì ni wọ́n ti jáde. Ó fi kún pé àwọn fẹ́ rí ojú Anthony Joshua báyìí káwọn rí i pé àlàáfíà ló wà lóòótọ́ báwọn ṣe ń gbọ́. Nípa pé ṣé AJ ṣèlérí ìgbádùn kan fún wọn ṣáájú kó tó wálé, èyí tó lè má ṣe ṣe mọ́ báyìí, alàgbà náà ní rárá kò ṣe ìlérí kankan fún àwọn, àmọ́ bí ó bá wálé ayọ̀ ló jẹ́ fún àwọn ju owó tàbí ohunkóhun mìíràn lọ. Ó ní àti pé ọ̀pọ̀ èèyàn nínú ẹbí àwọn ni wọ́n jẹ́ aráàlú òyìnbó tí kálukú sì ń ṣe dáadáa ní ààyè rẹ̀. Ó ní ìlú òyìnbó ni bàbá Anthony Joshua pẹ̀lú wà, màmá rẹ̀ ló wà ní Nàìjíríà ní tiẹ̀. Ó ní AJ kò ṣèlérí nǹkan kan fún ẹnikẹ́ni, ó kàn ń bọ̀ nílé láti sọdún pẹ̀lú ẹbí rẹ̀ ni. Ilé ọdún ló wá tó fi ṣe kòǹgẹ́ ìjàmbá ọkọ̀ náà. Àwọn ikọ̀ agbesunmọmi Boko-haram tún ṣekọlu sílùú Adamawa, ṣekúpa olùgbé-ilu 14, dáná sun àwọn ṣọ́ọ̀bù ile-itaja, ibùsọ̀ ikounjẹ-pamọsi ẹ̀yà. Ó mà ṣe o, ọ̀fọ̀ ẹkún ohun ìbànújẹ́ tún ṣẹ̀ nílùú Zà àti Mumbag ní Yadọ, agbègbè Garaha níjọba ìbílẹ̀ Hong nípínlẹ̀ Adamawa, lẹ́yìn tí àwọn alákatakítí ẹ̀sìn ikọ̀ Boko-haram tó ṣèkọlù tuntun míì tí wọ́n sì ṣekú pa èèyàn 14 tí wọ́n sì ṣe àwọn èèyàn 2 míì léṣe. Àwọn olùgbé ìlú sọ fún àwọn akọ̀ròyìn Sahara Reporters pé àwọn aṣekọlù ya bo àwọn abúlé ọ̀hún ní déédéé aago 6 kọjá ìṣẹ́jú 16 lọ́jọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2025 tí wọ́n sì tún pitú burúkú ọwọ́ wọn, èyí tó dá ẹ̀mí àwọn àgbàlagbà àti àwọn ọ̀dọ́ ìlú légbodò. Bí àwọn agbésùnmọ̀mí ọ̀hún tó ṣe dáná sun àwọn ibùsọ̀ ìkóúnjẹ-pamọsi àti àwọn dúkìá wọn míì. Òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday ni àwọn aráàlú ń ka àwọn òkú nílẹ̀ tí wọ́n sì ń kọminú lórí àjálù ìṣẹ̀lẹ̀ burúkú tí wọ́n ní ó ti di lemọ́lemọ́. Wọ́n ní èyí kì í ṣe ìkọlù àkọ́kọ́, kódà wọ́n ní kì í ṣe ẹlẹ́ẹ̀kejì. Ẹnìkan tó jẹ́ ọmọ ìlú náà sọ wípé ìkọlù náà ti di lemọ́lemọ́ lọ́dọọdún láìsí pé wọ́n ń fojú àwọn aṣeláàbí náà wíná òfin. Ìlú Zà àti Mumbag ní ìlú tuntun tí àwọn agbésùnmọ̀mí ṣèkọlù sí lábẹ́ Yadọ, agbègbè Gahara tó fi mọ́ Dabna, Kopre, Kutsa àti Kingin tí wọ́n sì jẹ́ ṣíṣèkọlù sí. Àwọn olùgbé ìlú náà sọ wípé àwọn agbègbè àti ibùgbé àgbẹ̀, ilẹ̀ oko ló ti jẹ́ fífi sílẹ̀, èyí tó sọ ọ̀pọ̀ di aláìnílé lórí mọ́ lórí ilẹ̀ wọn. Ìkọlù ọ̀tun ọ̀hún tún mú ìbínú dìde lórí ohun tí àwọn olùgbé ìlú ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìkùnà ìjọba nípa dídáàbòbò àwọn ẹ̀mí àti dúkìá aráàlú. Ẹnìkan tóun náà jẹ́ olùgbé ìlú náà kọminú, ó béèrè pé ìgbà wo làwọn ò fi máa sá àsálà nílùú tí í ṣe ìlú àwọn. Ó ní sí ojú òtí ìjọba ni fún àìpèsè ààbò fún aráàlú rẹ̀, láìka iye èèyàn sí àwọn ìkọlù náà tó ń ṣàkóbá ńláńlá fún ìgbé ayé ẹni. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọ̀pọ̀ àwọn ìlú tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló jẹ́ àwọn agbègbè ibùgbé àgbẹ̀, ilẹ̀ oko tí èrè oko náà máa ń bọ́ gbogbo abúlé àti kọjá ìlú. Àwọn aráàlú náà ní fífi àwọn àgbẹ̀ pamọ́ sínú ìpàgọ́ àwọn aláìnílé lórí kì í ṣe ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà tó ń tẹ̀síwájú láti pa ètò oúnjẹ àti iyì ìlú run. Wàyí o, àwọn aládarí ìlú ń pè fún ìgbésẹ̀ kánmọ́nkóbó, ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀ náà àti ìkọlù lemọ́lemọ́. Wọ́n tẹnumọ́ pé àwọn nǹkan ìpèsè ìdẹ̀rùn kò lè rọ́pò ààbò. Olùgbé ìlú kan sọ wípé ààbò ẹ̀mí àti dúkìá ló ṣe kókó. Ó ní kí wọ́n fòpin sí àwọn ìkọlù wọ̀nyí ló tún lè yanjú ìṣòro náà. Àwọn aráàlú ké gbàjarè síta pé kí ìjọba gbé ìgbésẹ̀ kánmọ́nkóbó lórí ọ̀rọ̀ ètò ààbò. Wọ́n ní ó ti tó gẹ́ o. Wọ́n ní kí wọ́n jẹ́ kí àgbáyé mọ ohun tí àwọn ń là kọjá ní ìlú àwọn. Òfin
owó orí tuntun ti di dandan báyìí o bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní ọdún 2026 èyí sì ni bí o ṣe lè gba nọ́mbà ìdánimọ̀ owó orí tax ID rẹ̀. Ohun kan tó ń rú ọ̀pọ̀ èèyàn lójú látìgbà tí ìjọba àpapọ̀ ti ń kéde rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ni ọ̀rọ̀ nípa nọ́mbà owó orí tuntun àti nọ́mbà ìdánimọ̀ owó orí tí a mọ̀ sí tax identification. Ọ̀pọ̀ èèyàn ní ọ̀rọ̀ nọ́mbà ọ̀hún kò yé, pàápàá bí ìjọba ṣe tún sọ pé ó lè ṣòro fún ẹni tí kò bá ní NIN láti lè lo àpò ìkówósí rẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kìíní ọdún 2026. Báwọn kan ṣe ń sọ pé NIN náà ni tax ID ní àwọn mìíràn sọ pé wọn kò jọra wọn. Àwọn kan tilẹ̀ sọ pé àjọ tó ń rí sí pípawó wọlé lábẹ́nú FIRS ti sọ pé NIN lè ṣiṣẹ́ tí tax ID yóò ṣe, bẹ́ẹ̀ ni àwọn kan ní kò rí bẹ́ẹ̀ rárá. Bẹ́ẹ̀ lójúmọ́ tó mọ́ lónìí owó orí sísan kan alákọ̀wé, ó kan olókoòwò ńlá àti àwọn oníṣẹ́ àdáni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n èwo lè wo gan nínú àwọn ọ̀rọ̀ yìí bí ọjọ́ tí ìjọba dá ṣe ti wọlé dé wẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé tí àjọ Nigerian Revenue Service NRIS àti Joint Revenue Board JRB ṣe láti yànnàná ọ̀rọ̀ owó orí yìí, ohun tí a mọ̀ sí tax ID tàbí ìdánimọ̀ owó orí sísan jẹ́ ohun kan tí àwọn àjọ méjèèjì yìí ń bójútó. Àjọ méjèèjì náà ló sì ń ṣe ọ̀nà bí èèyàn yóò ṣe ní nọ́mbà ìdánimọ̀ owó orí. Wọ́n ṣàlàyé pé bí èèyàn bá ti rí nọ́mbà ìdánimọ̀ owó orí yìí gbà, nọ́mbà yìí kan náà ni yóò máa lò lọ́dọ̀ ìjọba àpapọ̀, ìpínlẹ̀ àti ìbílẹ̀. NRS àti JRB ṣàlàyé pé èèyàn kò nílò láti ṣe ẹ̀dà nọ́mbà yìí nígbàkúùgbà tó bá fẹ́ lò fún nǹkan ìjọba. Tó bá jẹ́ pé ẹnìkan ṣoṣo ni nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Identification Number NIN ni wọn yóò máa lò láti gba tax ID fún okòwò àti iléeṣẹ́. Nọ́mbà ìdánimọ̀ owó orí tí wọ́n ti so pọ̀ mọ́ èyí tí wọ́n gbà lásìkò tí wọ́n fi orúkọ iléeṣẹ́ tàbí okòwò náà sílẹ̀, èyí tí a mọ̀ sí CAC ni wọn yóò lò. Ẹni tó bá ti wá ní NIN tàbí nọ́mbà CAC, èyí ni wọn yóò lò láti gba nọ́mbà ìdánimọ̀ owó orí tí í ṣe tax ID. Ojú òpó wo ni èèyàn yóò ti rí nọ́mbà owó orí náà gbà gẹ́gẹ́ bí ìbéèrè àwọn èèyàn kan. Ìdáhùn náà sì ni pé àti gbígba nọ́mbà owó orí sísan tí a mọ̀ sí tax ID, ojú òpó ti àjọ NRS àti JRB ní kí èèyàn lọ lórí ayélujára taxid.nrs.gov.ng àti taxid.jrb.gov.ng. Níbẹ̀ ni èèyàn ó ti rí àwọn àlàyé náà bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Èyí ga o, iléeṣẹ́ ìrẹsì dàwó, èèyàn kan kú, 5 mìíràn há sábẹ́ ìrìn ìyà. Iléeṣẹ́ ìrẹsì níbi tí wọ́n ti ń bó ìrẹsì tó wà ní ìlú Bani Kebbi ló ti dàwó lulẹ̀ báyìí tó sì pa èèyàn kan nígbà tí àwọn 5 mìíràn há sí abẹ́ àwókù ilé àti irin iléeṣẹ́ náà. Gẹ́gẹ́ bí ìròyìn abẹ́lé kan sì sọ, ó ní òṣìṣẹ́ iléeṣẹ́ ìrẹsì náà ní èèyàn kan ọ̀hún tó di olóògbé. Ṣé ohun tá ò jẹ là ń wá kọ́lọ́hún má jà pàdé ohun tí yóò jẹ wá. Lásìkò tí igbákejì gómìnà ìpínlẹ̀ Kebbi Sẹ́nẹ́tọ̀ Umar Abubakar Tafida dé ibùdó ilé tó dàwó náà, ètò ìdóòlẹ̀mí àwọn tó há sí abẹ́ àwókù ilé náà sì ń lọ lọ́wọ́. Gbogbo akitiyan ni àwọn èèyàn náà ń ṣe láti rí i pé àwọn tó há sábẹ́ irin náà wà láàyè. Ó ṣojú mi kòró tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé iléeṣẹ́ tí wọ́n ti ń bó ìrẹsì náà kàn déédéé dàwó lulẹ̀ ni. Ó ní bóyá ó ti láàyè tẹ́lẹ̀ o, ẹnìkan ò mọ̀, àmọ́ ńṣe ló déédéé dàwó lulẹ̀. Ìjọba ìpínlẹ̀ Kebbi ti wá dárò pẹ̀lú àwọn aláṣẹ iléeṣẹ́ náà àtàwọn òṣìṣẹ́ ibẹ̀. Igbákejì gómìnà ìpínlẹ̀ Kebbi Sẹ́nẹ́tọ̀ Umar Abubakar Tafida ṣàlàyé lásìkò àbẹ̀wò rẹ̀ lásàálẹ̀ ọjọ́ Ajé Monday tí ìṣẹ̀lẹ̀ náà wáyé láti lè mọ ọwọ́jà ìjàmbá náà. Àwọn òṣìṣẹ́ panápaná àtàwọn òṣìṣẹ́ àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ló pawọ́pọ̀ ṣe iṣẹ́ ìdóòlà láti yọ àwọn tó há sí abẹ́ àwókù òrùlé náà. Kò tíì sí ẹni tó sọ ní pàtó ohun tó ṣokùnfà ìjàmbá náà, àmọ́ ìjọba ìpínlẹ̀ náà ti sọ pé ìwádìí yóò wáyé lórí rẹ̀ ní kété tí wọ́n bá parí iṣẹ́ ìdóòlà ẹ̀mí tí wọ́n ń ṣe lọ́wọ́. Ìkunlẹ Abiyamọ o, èèyàn 18 pàdé ikú òjijì, 2 farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Jigawa. Àfi kélédù ọba sá máa fi sọ rẹ̀ sọ wà. Kò dín ní èèyàn 18 tó pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn 2 míì sì farapa yánnayànna nínú ìjàmbá ọlọ́pọ̀ ọkọ̀ tó wáyé lójú ọ̀nà Dutse Kiyawa nípínlẹ̀ Jigawa lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Gẹ́gẹ́ bí
bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ló wáyé lọ́sàn-án ọjọ́ ìṣẹ́gun Tuesday níbi tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Golf 3 méjì àti ọkọ̀ ńlá tipa kan ti forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàmbá. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ burúkú tó wáyé lọ́jọ́ ọdún Kérésìmesì níbi tí èèyàn 11 ti pàdé ikú òjijì tí 9 míì tó fi mọ́ awakọ̀ sì farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lábúlé Bugawa lójú ọ̀nà Sankara níjọba ìbílẹ̀ Ringim nípínlẹ̀ náà. Ó sojú mi kòró kan Abdullahi Idris olùgbé ìlú agbègbè Damansara ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ṣe wáyé fún àwọn akọ̀ròyìn. Ó ní òun rí ọkọ̀ Golf 3 funfun tó ṣe bẹ́ẹ̀ sọ ìjánu bírèkì rẹ̀ nù tó sì forí sọ òpó iná ojú pópó tó sì tún kọlu ọkọ̀ Golf 3 míì tóun náà ń bọ̀ wá láti ọ̀nà òdì kejì. Ó ní ó jẹ́ ìṣẹ̀lẹ̀ burúkú torí pé àsìkò náà ni ọkọ̀ ńlá tipa náà gba àwọn ọkọ̀ méjì náà tó sì rún wọn kọjá sísọ. Olùgbé ìlú mi Muhammad Ibrahim ẹni tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ sọ fún àwọn akọ̀ròyìn Metro Punch pé eré àsápajúdé ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà. Obìnrin ó sojú mi kòró kan Fatima Azam tó fi kún pé púpọ̀ nínú àwọn olùfarakásá náà ló ń bọ̀ láti abúlé Fake níjọba ìbílẹ̀ Kiyawa. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa SP Sisu Adamu sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà wáyé ní déédéé aago 12 ọ̀sán kọjá 20 ìṣẹ́jú ní agbègbè Damansara quarters lójú ọ̀nà Dutse Kiyawa. Ó jẹ́ kó di mímọ̀ pé èèyàn 16 ló kú lójú ẹsẹ̀ nígbà tí àwọn òkú 2 yòókù sì padà jẹ́ fífìdí múlẹ̀ lọ́gbà ilé ìwòsàn. Ó fi kún pé àwọn olùfarakásá mìíràn tó farapa yánnayànna ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn. Adamu tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ó sọ wípé àwọn ọkọ̀ tó forí kásá ìjàmbá náà ló ní nọ́mbà ìdánimọ̀ KYW 500XA RAN 836XA àti BUU 289XA. Ìwádìí àkọ́kọ́ fi hàn pé ọkùnrin 10 àti obìnrin 8 láti abúlé Fake níjọba ìbílẹ̀ Kiyawa ló wà lára àwọn olóògbé náà. Ó fi kún pé kọmíṣánná ọlọ́pàá ti bá àwọn mọ̀lẹ́bí olùfarakásá kẹ́dùn. Ó sì gbàdúrà pé kí Ọlọ́run tẹ́ àwọn òkú náà sí afẹ́fẹ́ rere. Ó gbàdúrà ìwòsàn fún àwọn tó farapa. Adamu sọ wípé ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti dá àwọn olùfarakásá náà mọ̀ àti láti sọ fáwọn mọ̀lẹ́bí wọn. Gẹ́gẹ́ bó ṣe wí, ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà. Wọ́n rọ àwọn awakọ̀ láti máa ṣe sùúrù lójú ọ̀nà pàápàá jùlọ láwọn ojú ọ̀nà Dutse Kiyawa. Ó ní eré àsápajúdé àti ìwàkuwà wà lára àwọn afurasí náà ṣùgbọ́n ìwádìí ni yóò fẹsẹ̀ ohun pàtó tó ṣokùnfà ìjàmbá náà múlẹ̀. Ó fi kún pé dídènà ìjàmbá míì àti láti ṣàtìlẹ́yìn fún àwọn mọ̀lẹ́bí olùfarakásá ló jẹ àwọn lógún báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan afurasí ẹni ọdún 22 22 years fẹ̀sùn jíjà ìbálẹ̀ ọmọdébìnrin kan lọ́yọ̀ọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ìfigbóró òfin gbé afurasí tó lọ́wọ́ nínú ìfipábá ọmọdébìnrin kan ọmọ ọdún 17 17 years lájọṣepọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ṣàpèjúwe ìròyìn ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí àṣeyọrí iṣẹ́ àwọn agbófinró míì nínú ìgbìyànjú wọn láti dáàbò bo àwọn olùgbé ìlú ìpínlẹ̀ náà. Nínú àtẹ̀jáde ìròyìn tó jẹ́ gbígbé jáde síta lọ́gbọ̀njọ́ oṣù kejìlá ọdún 2025, ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá náà sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló jẹ́ fífi tó iléeṣẹ́ ọlọ́pàá létí lọ́jọ́ 25 oṣù kejìlá ọdún 2025 ní déédéé aago 7 alẹ́ lágọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá Alákíá Adélùbí. Àtẹ̀jáde ìròyìn náà ló jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Àyànládé Ọláyínká fún kọmíṣánná ọlọ́pàá ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ọlọ́pàá náà ṣe wí, àgọ́ ọlọ́pàá Alákíá Adélùbí ló gba ìtanilólobó nípa ìṣẹ̀lẹ̀ ìfipábá ọmọdébìnrin ọmọ ọdún 17 lájọṣepọ̀. Ìwádìí àkọ́kọ́ fi hàn pé afurasí ọkùnrin náà Daniel Ajíbọ́lá ẹni ọdún 22 ṣe bẹ́ẹ̀ fi tipá bá ọmọdébìnrin náà lájọṣepọ̀ lẹ́yìn tó rọ́ lọ ti yó. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, iléeṣẹ́ ọlọ́pàá ti jẹ́ kó di mímọ̀ pé afurasí náà ti jẹ́wọ́ ìwà ọ̀daràn tó wù. Lẹ́yìn ìtanilólobó náà ni wọ́n gbé olùfarakásá ọ̀hún lọ gba ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú tí wọ́n sì fi ìgbóró òfin gbé afurasí náà. Látàrí bí ẹ̀sùn náà ṣe le tó, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàṣẹ pé kí wọ́n má ṣe fọwọ́ yẹpẹrẹ mú ẹjọ́ ọ̀hún. Àtẹ̀jáde náà sọ wípé níbàámu pẹ̀lú ẹ̀ṣẹ̀ ńlá náà tó ṣẹ̀, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàṣẹ pé kí ẹjọ́ náà jẹ́ títari lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn. Kọmíṣánná ọlọ́pàá tún gbé ìkìlọ̀ ńlá kalẹ̀. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá kò ní fààyè gba àwọn ìwà ipá tako àwọn obìnrin tàbí ọmọ ìlú kankan. Ó pàṣẹ pé kí wọ́n taari afurasí náà
lọ ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí ìfimúfínlẹ̀ bá parí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà tó mọ rírì ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá nílẹ̀ wa fún ìtẹ̀síwájú ìtọ́ni àti àtìlẹ́yìn rẹ̀ èyí tó ń ró ìgbìyànjú iléeṣẹ́ ọlọ́pàá lágbára sí i láti mójútó ìfẹsẹ̀múlẹ̀ òfin àti mímú àlàáfíà jọba nílùú. Ó mú dá àwọn olùgbé ìlú lójú pé ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá sì dúró digbí nípa dídáàbòbò àwọn ẹ̀mí àti dúkìá aráàlú jákèjádò ìpínlẹ̀ tí wọ́n sì rọ àwọn aráàlú láti tẹ̀síwájú nípa ṣíṣe ìtanilólobó tó ṣeé gbàgbọ́ tó lè ṣèrànwọ́ fún dídènà tàbí ṣíṣe òfin tó tó ìwà ọ̀daràn. Iléeṣẹ́ ọlọ́pàá tún tẹnumọ́ ìpinnu rẹ̀ láti rí dájú pé àwọn ọ̀daràn fojú winá òfin nígbà tí iléeṣẹ́ mójútó ìdúróṣinṣin òtítọ́ àti ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú. Èṣù tiwa kì í ṣe Sátánì. Aláìmọ̀kan ló ń pe èṣù ní Sátánì. Olùgbàlà aráyé ni èṣù. Àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Ìwó ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Lọ́sẹ̀ tó kọjá yìí lásìkò tí pọ̀pọ̀ ṣinṣin ọdún kérésì gbòde ní ọdún èṣù tí àwọn oníṣẹ̀ṣe máa ń ṣe wáyé nílẹ̀ Ìwó. Níbi ọdún náà tí wọ́n ṣe nílùú Ìwó ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn alákòóso ọdún èṣù ọ̀hún ti ṣàlàyé àwọn ohun tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀ nípa èṣù. Àràbà wo ìlú Ìwó Ifátayọ̀ Àfọlábí ṣàlàyé pé èṣù tí àwọn oníṣẹ̀ṣe ń forí balẹ̀ fún yàtọ̀ sí Sátánì tí àwọn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí gbà pé kò dáa. Àràbà wo Ìwó sọ pé èṣù tí àwọn ń bọ ní iṣẹ́ pàtàkì tó wá jẹ́ láyé nítorí ìránṣẹ́ Olódùmarè ni. Ó ní èṣù tí àwọn oníṣẹ̀ṣe ń forí balẹ̀ fún kì í ṣe èṣù tí àwọn Kìrìsìtẹ́nì àti àwọn Mùsùlùmí ń pariwo rẹ̀ àti pé olùgbàlà aráyé ni èṣù tàwọn. Nínú àlàyé tirẹ̀ lórí èṣù, Ifáwọlé Àjàní ẹni tó jẹ́ àwíṣẹ awo ti ìlú Ìwó sọ pé kò sí olùgbàlà mìíràn tó ju èṣù tí àwọn ń sọ nípa rẹ̀ yìí lọ. Ifáwọlé ṣàlàyé pé èṣù yìí kì í ṣe aláwọ̀ funfun, ìránṣẹ́ Olódùmarè tó rán wá láti gba gbogbo èèyàn kalẹ̀ ni. Gẹ́gẹ́ bí àwíṣẹ awo ìlú Ìwó náà ṣe wí, ó ní kò sí olùgbàlà mìíràn tó ju èṣù lọ. Olùgbàlà kan ṣoṣo tí Olódùmarè rán wá sí àwọn ènìyàn ní èṣù. Ó ní kí ẹnikẹ́ni má ṣe dààmú ara rẹ̀ nítorí ìgbàlà, kí wọ́n tọ̀ èṣù wá kí wọ́n sì yéé fojú aburú wo èṣù láàlú. Yàtọ̀ sí àràbà àti àwíṣẹ awo, ẹlòmíràn tó tún kín ọ̀rọ̀ èṣù yìí lẹ́yìn ní obìnrin kan. Òkúntẹ́niọlá Ẹgbẹ̀dúwúrà ẹni táwọn èèyàn mọ̀ sí yèyé olókun. Yèyé olókun ẹni tó ní wòlíì lòun tẹ́lẹ̀ nínú ìjọ Kìrìsìtẹ́nì ṣàlàyé pé èṣù jẹ́ ọ̀kan pàtàkì lára ìránṣẹ́ Olódùmarè. Ó fi kún pé ipa pàtàkì ni Olódùmarè gbélé èṣù lọ́wọ́, ó sì ń kópa náà bó ṣe yẹ. Olóòótọ́ ni èṣù bí yèyé olókun ṣe ṣàpèjúwe rẹ̀, òun sì ni onínúure jùlọ nínú àwọn irúnmọlẹ̀ tí Olódùmarè dá gẹ́gẹ́ bó ṣe wí. Òkúntẹ́niọlá tún tẹ̀síwájú pé òun mọ Bíbélì dáadáa, òun ti fi ìgbà kan rí jẹ́ òjíṣẹ́ ní ìlànà Kìrìsìtẹ́nì kóun tó padà síbi òrídà òun sí. Ó ní òun mọ Bíbélì dáadáa, wòlíì sì ni òun tẹ́lẹ̀, ṣùgbọ́n àtiṣe ni àwọn tó ń pe èṣù ní Sátánì ṣe. Èṣù kì í ṣe Sátánì rárá, ìránṣẹ́ Olódùmarè ni. Ó ní òun ti fi ìgbà kan rí jẹ́ òjíṣẹ́ nílànà Kìrìsìtẹ́nì kí òun tó padà sí ibi tí orí dá òun sí báyìí. Àwọn tó ń bọ èṣù náà sọ pé kò sí bí ọba kan yóò ṣe ní káwọn má bọ èṣù mọ́ nílùú Ìwó nítorí ìlànà ìṣẹ̀ṣe tí èṣù jẹ́ ọ̀kan nínú wọn ní gbogbo ọba ilẹ̀ Yorùbá ń gbà jọba. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.